ẹ kú ilé, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú ilé ẹ̀yin aráalé, ẹ kú ilé ẹ̀yin bàbá wa, ẹ kú ilé ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa, ẹ̀yin ẹlẹgbẹ́ wa gbogbo. Ẹ káàbọ̀ sórí ètò wa, sórí ètò Anytales TV, níbi tí a ti máa ń pa àlọ́ àpamọ̀ àti àpagbè láti lè ṣe kíni, láti lè gbé àṣà àti èdè Yorùbá wa lárugẹ. Ẹ ṣé, ẹ máa tẹ́tí sí wa, ẹ bá wa subscribe lórí YouTube wa, ẹ lọ sí orí Anytales TV, ẹ bá wa subscribe, ẹ jọ̀wọ́ ẹ fi ránṣẹ́, ẹ bá wa share fídíò náà, ẹ jẹ́ ká gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Ẹ má jẹ́ kí àṣà àti ìṣe Yorùbá kó parẹ́ láwùjọ wa. Ẹ ǹlẹ́ o ẹ̀yin ọmọ, ẹ máa kú ọjọ́ mẹ́ta o. Ẹ̀yin náà mọ̀ pé kò sí ohun tí à ń ṣe, kí la máa ń ṣe, a máa ń pa kíni, a máa ń pa àlọ́ níbi tí a ti máa ń kọ́ oríṣiríṣi ọgbọ́n, tá a ti máa ń kọ́ kíni, tá a ti máa ń kọ́ oríṣiríṣi ọgbọ́n. Àlọ́ wa òní ó dá lórí ìtàn orogún méjì. Ìtàn kí ni mo pè é? Ìtàn orogún méjì. Tí bá ti wá sọ pé àlọ́ ẹ ní àlọ́ o. Àlọ́. Àlọ́ o. Àlọ́. Àlọ́ wa òní ó dá lórí ìtàn orogún méjì. Ìtàn wo ni mo pè o? Orogún méjì. Orogún mélòó ni mo pè é? Orogún méjì. Ẹ máa bá wa ká lọ, ẹ tẹ́tí yín sílẹ̀ kí ẹ lè kọ́ ẹ̀kọ́ kan àbí òmíràn nínú àlọ́ náà. Ní ayé àtijọ́, ọkùnrin kan wà ní ìlú kan. Ó níyàwó méjì. Ìyàwó mélòó ló ní o? Ìyàwó méjì. Ìyàwó mélòó? Méjì. Ìyàwó méjì. Tókùnrin bá sì ti níyàwó méjì, a máa ń pè wọ́n ní orogún ní ilẹ̀ Yorùbá. Kí la máa ń pè wọ́n? Orogún. Ìyálé àti ìyàwó. Ní ọjọ́ kan, ìyí ìyàwó ó ro ọkà, kò sì ní ìgbákọ tó máa fi ṣe kíni, tó máa fi kọ ọkà tó ṣe kíni, tó rò. Kò ní ìgbákọ tó máa fi kọ ọkà tó rò. Ó bá lọ sọ́dọ̀ ìyálé. Bó ṣe lọ sọ́dọ̀ ìyálé ló lọ ṣe kíni, ó lọ tọrọ ìgbákọ lọ́dọ̀ ìyálé. Ó wá sọ fún ìyálé pé ìyálé mi, ẹ dákun, ẹ bùn mí nígbákọ, ẹ yá mi nígbákọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Òun fẹ́ fi kọ ọkà tóun ṣe kíni, tóun rò. Ìyálé bá wọlé, ó bá mú ìgbákọ fún ìyàwó. Nígbà tí ìyàwó máa ṣe tán, ìyàwó lo ìgbákọ tán, ó bá lọ sódò. Láyé àtijọ́ odò náà ti máa ń ṣe kíni, náà ti máa ń fọ abọ́. Bó ṣe kó abọ́ lọ sí odò nìyẹn láti lọ ṣe kíni, láti lọ fọ abọ́. Ǹjẹ́ ẹ mọ nǹkan tí ìgbákọ ṣe? Bí ìgbákọ ṣe bọ́ sínú odò nìyẹn ní ọwọ́ ìyàwó. Dídé bí odò ṣe wá ṣe kíni, odò wá gbé ìgbákọ lọ. Nígbà tí ìyàwó máa délé, ó bá sọ fún ìyálé rẹ̀ pé ìyálé mi, ẹ dákun, ẹ má bínú sóhun, odò ti gbé ìgbákọ lọ. Ìyálé bá ṣe kíni, ó fọ àáké kọ́rí. Ó ní àfi tí ìyàwó bá bá òun ṣe kíni, tó bá bá òun wá ìgbákọ òun. Ó wá ní pé àfi dandan pé òun máa gba ìgbákọ òun lọ́wọ́ ìyàwó, pé kó lọ bá òun wá ìgbákọ òun. Bí ìyàwó ṣe dorí kọ ọ̀nà odò nìyẹn láti lọ ṣe kíni, láti lọ bá. Ẹ má gbàgbé kí ló ṣe, kí ni ìgbákọ ṣe? Ìgbákọ ti ṣe kíni, ó ti jábọ́ sínú odò. Kí lodò ṣe? Odò ti gbé lọ. Ìyálé dẹ̀ ń gbógun mọ́ ìyàwó pé kó lọ bá àwọn ìgbákọ. Bí ìyàwó ṣe dorí kọ ọ̀nà odò nìyẹn láti lọ wá ìgbákọ ìyálé. Dídé tí ìyàwó dé etí odò. Nígbò dé etí odò, bó ṣe wá sọ fún, ó wá rí ìgbákọ yẹn tó fò sí ojú odò. Ó rí, ó ṣe téńté lójú odò. Bí ìyàwó ṣe wá rí, bó ṣe wá rí ìgbákọ yẹn, tó wá bẹ́ lu odò kóun lọ mú kíni, kóun lọ láti lè lọ mú ìgbákọ. Bóyá wá bẹ́ ludò, nígbà tó wá bẹ́ ludò ló wá bẹ̀rẹ̀ sí ní kọrin. Ìgbákọ orogún mi dà. Tí wọ́n sọ pé ìgbákọ orogún mi dà, ẹ máa ní tèrè màná ó mà bó mi lọ tèrè. Kí ni mo pè é? Tèrè màná ó mà bó mi lọ tèrè. Ìgbákọ orogún mi dà. Tèrè màná ó mà bó mi lọ tèrè. Ìgbákọ
kọrin bólú odò náà máa ń pè ní olúwẹ̀rí bó ṣe yọ sí nìyẹn pé arábìnrin kí ló ń wà arábìnrin kí ló ń wá bó ṣe wá kálá ó wá kẹjọ́ ó wá sọ fún olúwẹ̀rí pé ìgbákọ òun ya lọ́wọ́ ta ni o ọwọ́ ta ló ti yá ìgbákọ ìyálé ìgbákọ ìyálé òun ló máa bọ́ sínú odò ìyálé sì gbógun ti òun pé kóun lọ mú ìgbákọ wá bí olúwẹ̀rí ṣe mú lọ sí ìsàlẹ̀ odò ní ilé ẹ̀ nìyẹn pé kó má ṣe kíni kó má ṣe yọnu pé òun máa fún ní ìgbákọ ó wá fún ní kíní kan wà tá a máa ń pè ní àdó láyé àtijọ́ ó fún ní kíni mo pè é àdó pé tó bá ti délé pé àdó yẹn kó lọ ṣe kíni kó lọ fọ́ àdó yẹn mọ́lẹ̀ nínú ilé kó tilẹ̀ kù kó lọ fọ́ àdó mọ́lẹ̀ ó bá fún ní ìgbákọ mìíràn kó lọ fún ìyálé ìyàwó bá dúpẹ́ lọ́wọ́ olúwẹ̀rí ta ló fún ìyàwó ní ìgbákọ àtàdó Olúwẹ̀rí. ó bá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ńgbà tó délé bó ṣe fọ́ àdó mọ́lẹ̀ báyìí gbàs kí lẹ mọ̀ tí ìyàwó rí nínú àdó ó bó oríṣiríṣi ẹ̀bùn ohun mèremère dúkìá góòlù fàdákà wúrà owó ló bá nínú àdó tó ṣe kíni tó fọ́ mọ́lẹ̀ ǹjẹ́ àti ìgbákọ yẹn ǹjẹ́ ìmọ̀ nǹkan tó wá ṣe bó ṣe wá lọ fún ó wá dá gbogbo ó wá dá méjì ó wá ṣe kíni ó pín sí méjì ẹgbọọgba ó kó kan fún ó kápá kan fún ìyáálé ṣé kò yẹ kí ìyáálé dúpẹ́ inú ìyáálé òdùn ó ṣe lára kò ní tẹ́ lọ́rùn bí ìyáálé ṣe wá tó ó ti sọ nǹkan tó ṣe ìgbésẹ̀ tó gbé ó ti sọ fún ìyáálé wá ní pé kó má ṣe yọnu pé òun náà máa lọ bá olúwẹ̀rí láti lọ gba ẹ̀tọ́ òun lọ́wọ́ olúwẹ̀rí ṣé ẹ má gbàgbé pé nígbà tí ìyàwó lọ fọ abọ́ ṣebí ṣe nígbà kọjá sódò lọ́wọ́ ó jábọ́ sódò lọ́wọ́ ìyàwó àbí Bẹ́ẹ̀ni. ṣé ó mọ̀ọ́mọ̀ jù sódò ni ó jábọ́ sódò ni ṣùgbọ́n nípa ìlara nípa ìnítẹ́lọ́rùn ìyálé bá gbéra ó bá lọ sódò bó ṣe wá mú ìgbákọ nìyẹn ó bá lọ jù sódò fúnra ẹ̀ ó lọ ju ìgbákọ sódò fún ara tiẹ̀ bó ṣe wá ju ìgbákọ sódò nìyẹn ìyálé bá bẹ̀rẹ̀ lòun náà bá pẹ́ ló bá bẹ̀rẹ̀ sí kan ní ìgbákọ orogún mi dá ayà odò lọ ìgbákọ orogún mi dá ìgbákọ orogún mi dá ìgbákọ orogún mi dá. Bólúwẹ̀rí ṣe yọ sí nìyẹn ẹ má gbàgbé kí ló ṣe ó parọ́ fólúwẹ̀rí pé ìgbákọ ṣe kí ni ó bọ́ sódò lọ́wọ́ òun fúnra ẹ̀ ló sì ṣe kí ni ló ju ìgbákọ sódò Bólúwẹ̀rí ṣe ní pé kó má ṣe ìyọnu máa dá ọ lọ́lá Olúwẹ̀rí náà bá wọlé ó bá fún ní àdó pé tó bá ti délé kó lọ fọ́ àdó ṣe kí ni kó lọ fọ́ mọ́lẹ̀ kó tilẹ̀kùn mọ́ orí pé kó tilẹ̀kùn mọ́ orí kó lọ fọ́ àdó mọ́lẹ̀ òun náà ṣàmọ̀ nígbà tí ìyàwó dé àdó tí Olúwẹ̀rí fún ìyàwó tó fún ìyàwó tálẹ̀ kí ló bá nínú ẹ̀ owó oríṣiríṣi ohun mèremère wúrà fàdákà ọrọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹrù ṣùgbọ́n ó tún wá fún ìyàwó tó wà ìyálé tó wà lọ ṣe lára bó ṣe wá fún ní àdó nìyẹn àdó tó máa fún nígbà tó délé ó ti tilẹ̀kùn mọ́ra inú ẹ̀ náà ti dùn ó ti rò bóyá òun á bówó òun á bẹ́rù òun á bá oríṣiríṣi nínú àdó kí lẹ mọ̀ tó bá ta ló mọ̀ nǹkan tó bá ejò ló bá bó ṣe bẹ́jò nìyẹn nínú ẹ̀ ejò bá ṣe kíni ejò bá yọ sí nínú yàrá bẹ́jò ṣe yọ sí nìyẹn ejò bá ṣe kíni ejò bá bù ṣán títí tó fi ṣe kíni títí tó fi kú ejò bá pa sínú yàrá bó ṣe fi ìwà ìnítẹ́lọ́rùn tó fi ṣe kíni tó fi pa ara rẹ̀ nìyẹn kí lẹ̀kọ́ ta rí kọ́ nínú ìtàn náà ẹ̀kọ́ wo lẹ rí kọ́ ta lè lè sọ ẹ̀kọ́ tó ń rí kọ́ mi ò gbọ́ ó kọ́ wa ká má máa ṣe lára ẹ fún látẹ̀wọ́ jàre kí lẹ̀kọ́ tẹ tún rí kọ́ ta ló tún rí kọ́ ẹ bá mi fún látẹ̀wọ́ ó kọ́ wa ká máa nítẹ́lọ́rùn ẹ̀kọ́ wo lẹ tún rí kọ́ ó kọ́ wa ká má ṣojú ẹ fún látẹ̀wọ́ ẹ fúnra yín látẹ̀wọ́ ó yá ẹ̀kọ́ wo lẹ tún rí kọ́ ó kọ́ wa ká máa nítẹ́lọ́rùn ó kọ́ wa ká má máa ṣe lára ó kọ́ wa ká má máa ṣe ojú kòkòrò kí tún ni kí ló tún kọ́ wa
ó kọ́ wa ká má tún máa ṣe kíni ká má tún máa gbógun ti ọmọ làkejì wa ká má máa ṣe kíni ká má máa gbógun ti ọmọ làkejì wa ẹ̀kọ́ tá a rí kọ́ ni ohun tẹ́ bá ti ní ẹ jẹ́ kó máa ṣe kíni ẹ jẹ́ kó máa tẹ́ yín lọ́rùn ẹ má máa ṣojú kòkòrò ẹ má máa ṣe kíni ẹ má máa ṣojú kòkòrò ẹ má sì máa gbógun ti ra yín ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí sí wa ẹ jọ̀wọ́ kí ètò náà bá lè máa tẹ̀síwájú ẹ bá wa bẹ̀ wọ́n pé kán bá wa subscribe sórí ibo Anytase TV sórí ibo Anytase TV.